lọ́wọ́ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jí ń gbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè, ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ ẹ̀yin Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore yín àti fún ìwàláàyè yín lórí ayé wa. Ọlọ́run wa ẹ ṣé. Olúwa ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lónìí, kí ìfẹ́ yín ó yé wa, kẹ́ ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin èyí tí à ń rí gbà lónìí àti lọ́jọ́ gbogbo lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa fún ìpamọ́ ìwàláyé àti ìwàláàyè. Ọlọ́run wa ẹ ṣeun. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé. A sì dúpẹ́ bí ẹ ti ń bá wa lọ nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tí à ń kọ́ lọ́wọ́ nípa ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, Doctrine of the Last Days. Tẹ́ ẹ bá nígbàgbé, a ti kọ́ nírú àwọn ẹ̀kọ́ lábẹ́ ìlànà ẹ̀kọ́ yìí. A ti sọ̀rọ̀ nípa kí ni yóò ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá kú. A sọ̀rọ̀ nípa ìdánilójú ìyè lẹ́yìn ikú. A sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi. A kẹ́kọ̀ọ́ nípa àwọn ẹ̀kọ́ èké nípa ìpadàbọ̀ Jésù Kristi. A sọ̀rọ̀ lórí kí ni Bíbélì kọ́ wa nípa ìjọba ẹgbẹ̀rún ọdún. Lónìí, a fẹ́ gbé ẹ̀kọ́ yẹ̀wò nípa àjíǹde òkú, the resurrection of the dead. Àjíǹde òkú la fẹ́ gbé yẹ̀wò lónìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ń bẹ lábẹ́ ẹ̀kọ́ ìgbà ìkẹyìn. Fún àwọn ènìyàn wa tán wò wá ní ìgbà àkọ́kọ́ tí ẹ sì fẹ́ láti tẹ́tí sí àwọn ẹ̀kọ́ tí a ti dárúkọ sẹ́yìn, ẹ lọ sí YouTube channel wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. Níbẹ̀ lẹ́ẹ̀ ti rí àwọn onírú ẹ̀kọ́ tí a ti kọ́ nípa ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, ẹ̀kọ́ òtítọ́ tí Bíbélì gbé kalẹ̀ tí a sì fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé ètò yìí ó sọ pé jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A gbọ́dọ̀ gba Bíbélì láàyè láti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìlànà àti ẹ̀kọ́ tí a ti fi fún wa látọwọ́ Ẹ̀mí Mímọ́ wa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nínú tí ń ṣe ti ìfẹ́ Ọlọ́run. Lónìí, a fẹ́ kẹ́kọ̀ọ́ nípa àjíǹde àwọn òkú. Ṣé lótìtọ́ ni bí a bá dúró nínú ìfẹ́ Kristi, a ó jí wa dìde kúrò nínú òkú gẹ́gẹ́ bẹ́ni tó mọ Ọlọ́run àti gẹ́gẹ́ bẹ́ni tó fẹ́ fi ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ tó fẹ́ fi ṣèrè jẹ? Ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí lábẹ́ ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, Doctrine of the Last Days. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. A fẹ́ kí ẹ tẹ́tí sílẹ̀ kájọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, kájọ ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa lónìí. Àjíǹde òkú tá a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ká wo ohun tí Jòhánù orí ìkarùn-ún, ká wò ó láti ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n 28 sí 29. Ká gbọ́ ohun tí Ọlọ́run ẹlẹ́dàá wa tí ó kọ́ wa nípa kókó ẹ̀kọ́ èyí tí a fẹ́ gbé yẹ̀wò lónìí, àjíǹde àwọn òkú.
John 5 verse 28 and 29. Kí ni Bíbélì sọ? Ẹ gbọ́ o. Ó ní kí ẹ̀yin kí ó má ṣe yà yín ní ẹnu, nítorí pé wákàtí ń bọ̀ nínú èyí tí gbogbo àwọn tó wà ní isà òkú yóò gbọ́ ohùn rẹ̀, wọ́n ó sì jáde wá, àwọn tí ó ṣe rere sí àjíǹde ìyè, àwọn tí ó sì ṣe búburú sí àjíǹde ìdájọ́. Ohun tí ìwé Jòhánù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28 sí 29 tó kọ́ wa nìyí, a sì ń gbé ẹ̀kọ́ yẹ̀wò nípa àjíǹde òkú. Ìbéèrè ni pé ṣé lótìtọ́ la ó jí wa dìde kúrò nínú òkú ní ìgbà tí Jésù Kristi bá padà wá lẹ́lẹ́kejì? Ohun tá a fẹ́ gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, à ń wo àwọn ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, doctrine of the last days. Kí ni Bíbélì kọ́ wa? Kí ni Bíbélì gbé kalẹ̀? Nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ Bíbélì tí a kà tán, ẹsẹ̀ 28 sí 29, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé kí ó má ṣe yà wá lẹ́nu pé nígbà tí a ó bá gbọ́ ohùn rẹ̀ ní ọjọ́ ìdájọ́, a sọ fún wa pé àwọn tó ti wà ní isà òkú wọn ò jáde wá, àwọn tó ṣe rere a ó jí wọn dìde àjíǹde sí ìyè, àwọn tó sì ṣe búburú sí àjíǹde ìdájọ́. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, à ń sọ̀rọ̀ nípa àjíǹde òkú. Ṣé àjíǹde òkú wà bí? Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí tá a rí nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 28 sí 29, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àjíǹde ó ń bẹ. Ẹ ká tún wo ohun tí ìwé Dáníẹ́lì orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2, kí ni Bíbélì wí? Kí ló sọ fún wa? Ó ní àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó sùn nínú erùpẹ̀ ilẹ̀ yóò jí, àwọn mìíràn sí ìyè àìnípẹ̀kun àti àwọn mìíràn sí ìdájọ́ àti ẹ̀gàn àìnípẹ̀kun. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àti wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tó fi ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, tó fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run hàn wá nípa àjíǹde òkú. Àkọ́kọ́, Jòhánù orí 5 ẹsẹ̀ 28 sí 29, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àwọn kan yóò jíǹde kúrò ní isà òkú, àwọn kan yóò jíǹde sí ìyè àìnípẹ̀kun, bẹ́ẹ̀ ni àwọn tó ṣe búburú wọn ó jíǹde sí ìdájọ́. Bẹ́ẹ̀ náà ni ìwé àsọtẹ́lẹ̀ Jòhánù Dáníẹ́lì orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2, ó ní gbogbo àwọn tó wà nínú erùpẹ̀, tó túmọ̀ sí pé àwọn tó ti kú tí a ti sin sínú ilẹ̀, pé wọ́n ó jí. Ó ní àwọn kan sí ìyè àìnípẹ̀kun, àwọn kan tó bá máa jí, wọ́n á jí sínú ìtìjú àti ìdájọ́ àìnípẹ̀kun. Ìyẹn fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹ̀kọ́ tí a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa àjíǹde òkú òtítọ́ ni, ẹ̀kọ́ Kristi ni, ohun tí yóò ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́. A rí pé láìsí àríyànjiyàn, májẹ̀mú tuntun ó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí pé àjíǹde òkú yóò ṣẹlẹ̀ ní ìgbà ìkẹyìn. A rí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àjíǹde òkú yóò ṣẹlẹ̀ ní ìgbà ìkẹyìn, ní ìgbà tí Jésù Kristi bá padà wá lẹ́lẹ́kejì láti wá ṣe ìdájọ́ ayé nínú òdodo àti nínú ìwà bí Ọlọ́run. A fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú májẹ̀mú tuntun, a lè tún fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú májẹ̀mú láéláé pé pàápàá pé yóò ṣẹlẹ̀, àjíǹde yóò ṣẹlẹ̀. Ẹ ká wo àwọn ẹsẹ̀ Bíbélì tó fi ẹsẹ̀ wa múlẹ̀. A ti wo Jòhánù orí 5, a ti wo ẹsẹ̀ 28 sí 29. Ẹ ká tún wo ẹsẹ̀ Bíbélì mìíràn. Ká wo Kọ́ríńtì Kínní orí 15. Kọ́ríńtì Kínní orí 15, kí ni Bíbélì kọ́ wa?
Kọ́ríńtì kìíní orí 15 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 22 22 ká gbọ́ ohun tí Ọlọ́run sọ, ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ. Nítorí bí gbogbo ènìyàn ti kú nínú Ádámù, bẹ́ẹ̀ ni a ó sì sọ gbogbo ènìyàn di alààyè nínú Kristi. Ẹ ká tún wo Ìṣe Àpọ́sítélì orí 24 24 kí a wò láti ẹsẹ̀ 15 torí nínú ohun gbogbo a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. 24 verse 15 kí ni Ọlọ́run sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí, yẹ ká kà á sí wa létí. Ẹ gbọ́ o. Ó ní mo sì ní ìrètí sípa Ọlọ́run, èyí tí àwọn tìkálára wọn pẹ̀lú jẹ́wọ́ pé àjíǹde òkú ń bọ̀, àti òtítọ́ àti aláìṣòótọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ó ní mo gbàgbọ́ pé àjíǹde òkú ń bọ̀. Yóò bọ̀ lórí àwọn tani? Lórí àwọn tó ṣòtítọ́ àti aláìṣòtítọ́. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, àwọn ẹsẹ̀ Bíbélì yìí, ìwé Jòhánù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28 sí 29, nígbà tá a kíyèsí ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 22, nígbà tá a wo Ìṣe Àpọ́sítélì orí 24 24 ẹsẹ̀ 15 15. Àwọn ẹsẹ̀ Bíbélì yìí fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àjíǹde òkú ó ń bọ̀, èyí tí yóò ṣẹlẹ̀ ní ìgbà tí Jésù Kristi Olúwa bá padà wá ní ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ni pé a ti fẹsẹ̀ wa múlẹ̀ pé àjíǹde òkú ó ń bọ̀, a sì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ohun tí yóò ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́ ní àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti kà á sí wa létí. Ká tún rárá wa létí Jòhánù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28 28 sí 29 29. A wo ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 22 1 Corinthians 15 22. A dẹ̀ wo Ìṣe Àpọ́sítélì orí 24 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 15 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àjíǹde òkú ó ń bọ̀. Ìbéèrè ni pé ǹjẹ́ Jésù Kristi jíǹde kúrò nínú òkú? Onírú ìlànà ìsìn nínú ayé lónìí ó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé òun kọ́ ni wọ́n pa, ẹlòmíì ni wọ́n pa dípò rẹ̀, nípa bẹ́ẹ̀ kò jíǹde kúrò nínú òkú. Ẹ jẹ́ ká wo tí Bíbélì sọ. A rí i pé àjíǹde Jésù Kristi pé ó jíǹde kúrò nínú òkú, àti pé gbogbo àwọn tó gba Kristi gbọ́ tó sì dúró nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn náà yóò jíǹde. Ó jẹ́ kókó ẹ̀kọ́ tí ó fi ẹsẹ̀ múlẹ̀ nínú iṣẹ́ ẹ̀sìn májẹ̀mú titun. Ìdí pàtàkì tí a fi gba Kristi gbọ́ ni pé bí Kristi ti jíǹde kúrò nínú òkú nípa ògo Bàbá, kí àwa náà kó lè ní ọ̀tun ìwà. Ìyẹn túmọ̀ sí pé bí a ti jí Kristi dìde, bẹ́ẹ̀ náà la ó jí àwọn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Jésù Kristi Olúwa wa dìde kúrò nínú òkú. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. A sì ẹ wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó tún fi ẹsẹ̀ wa múlẹ̀. Ẹ wo ìwé Pétérù kínní nígbà tá a kíyèsí Pétérù kínní nígbà tá a kíyèsí orí 1 nígbà tá a wo ẹsẹ̀ 3 sí 4 kí a gbọ́ ohun tí Bíbélì kọ́ wa. Ẹ gbọ́ o. Ó ní olùbùkún ni Ọlọ́run àti Bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ìyè nípa àjíǹde Jésù Kristi kúrò nínú òkú. Ẹ wo ẹsẹ̀ 4. Sínú ògo àìdíbàjẹ́ àtàláìlábàwọ́n àti èyí tí kì í ṣá, tí a sì ti pamọ́ ní ọ̀run dè yín. A fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi Olúwa wa ó jíǹde kúrò nínú òkú. Tá bá wo àwọn ìhìnrere Gospels, tá bá wo ìwé Matthew, tá bá wo ìwé Máàkù, tá bá wo ìwé Lúùkù, tá sì wo ìwé Jòhánù,
àwọn ẹsẹ̀ bíbélì yìí ó fi ẹsẹ̀ wa, àwọn ìwé yìí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi jíǹde nínú òkú. Ó jí dìde ní lẹ́yìn ìjọ́ kẹta tí ó kú. Èyí sì ni kókó ìlànà ẹ̀kọ́ tí a gbà tí a fi dá Kírísítẹ́nì, ẹni tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Jésù Kristi. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹ̀kọ́ yìí sì làwọn àpọ́sítélì fi ẹsẹ̀ ìjọ àkọ́kọ́ múlẹ̀. Wọ́n fi ẹsẹ̀ ìjọ àkọ́kọ́ múlẹ̀. Ìwàásù pé Jésù Kristi jíǹde kúrò nínú òkú, ó jẹ́ ìwàásù èyí tí àwọn àpọ́sítélì pàápàá tí wọ́n gbé síta, tí wọ́n sọ fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì. Mo fẹ́ ká kíyèsí Iṣẹ́ Àpọ́sítélì orí ìkejì. Mo fẹ́ ká wò ó láti ẹsẹ̀ kejìléníọgbọ̀n, Act 2:32. Mo fẹ́ ká kà á sísàlẹ̀ ká gbọ́ ohun tí Ọlọ́run kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹgbọ́n tó wí, Act 2:32. Jésù náà ni Ọlọ́run ti jí dìde, ẹlẹ́rìí èyí tí gbogbo wa ń ṣe. Nítorí náà bí a ti fi ọwọ́ ọ̀tún Ọlọ́run gbé e ga, tí ó sì ti gba ìlérí ẹ̀mí mọ́ láti ọ̀dọ̀ Bàbá, ó tú èyí sílẹ̀ tí ẹ̀yin rí tí ẹ sì gbọ́. Ẹ wo 34. Dáfídì kò ṣáà gòkè lọ sí ọ̀run, ṣùgbọ́n òun tìkálára ẹ̀ wípé Olúwa wí fún Olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi yóò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. 36. Ǹjẹ́ jẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Jésù náà tí ẹ̀yin kàn mọ́ àgbélébù jẹ́ Olúwa àti Kristi. Ìwàásù tí àwọn àpọ́sítélì wàásù fún àwọn Júù àtàwọn tó wá sí Jerúsálẹ́mù fún àsè Pẹ́ńtíkọ́sì ni pé Jésù Kristi, ẹni tí ó kú tí ó sì jí dìde kúrò nínú òkú. Call message, àwọn olóyìnbá sọ pé call message. Ìwàásù tí wọ́n wàásù fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn nìyí pé Jésù Kristi tí ẹ̀yin pa, ó jí dìde kúrò nínú òkú, ó sì tú ẹ̀bùn ẹ̀mí rẹ̀ jáde sí ara ènìyàn gbogbo tí ẹ̀ ń rí lónìí, tó bẹ̀rẹ̀ pẹ̀lú wa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Jésù Kristi jíǹde kúrò nínú òkú. Lóòótọ́ ló jíǹde kúrò nínú òkú. Bí ẹnikẹ́ni kò bá gbàgbọ́, á jẹ́ pé kò gba ìrètí ìyè nípẹ̀kun gbọ́. Ẹ wo bí Paul ṣe gbé àgbékalẹ̀ àpèjúwe àjíǹde Jésù Kristi bó ṣe gbé kalẹ̀. Kọ́ríńtì kìíní orí 15 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa. Kọ́ríńtì kìíní orí 15, 1 Corinthians 15, ká wò láti ẹsẹ̀ 17 sí 19 17. Ẹgbọ́n ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní bí a kò bá jí Kristi dìde, asán ni ìgbàgbọ́ yín, ẹ̀yin wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀. Ǹjẹ́ àwa àwọn pẹ̀lú tí ó sùn nínú Kristi ṣègbé? Bí ó bá ṣe pé ní kìkì ayé nìkan ni àwa ní ìrètí nínú Kristi, àwa já sí òtòṣì jùlọ nínú gbogbo ènìyàn. Ẹ wo ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí. Paul ń gbé àgbékalẹ̀ kalẹ̀ nípa ẹ̀kọ́ àjíǹde pé Kristi jíǹde kúrò nínú òkú. Ní ìgbà tí wọ́n ń béèrè nípa àjíǹde Jésù Kristi, àwọn olóyìnbá sọ pé call message. Ìdí tí a fi dá Kírísítẹ́nì ni pé Jésù Kristi jí dìde kúrò nínú òkú, ó sì gbé àgbékalẹ̀ fún wa pé bí àwa náà bá gbà á gbọ́, tá a dúró nínú ìgbàgbọ́ rẹ̀, àwa náà yóò jí dìde kúrò nínú òkú. Ìwàásù tí àwọn ìjọ àkọ́kọ́ tí wọ́n wà káàkiri láti ìletò dé ìletò, láti ìlú dé ìlú, pé Jésù Kristi tí ń ṣe Jésù náà, ó dìde kúrò nínú òkú, a sì ti gbà á sí ọ̀dọ̀ Ọlọ́run, ó sì ti jókòó lọ́wọ́ ọ̀tún Bàbá. Bí a bá gbàgbọ́ pé Kristi kú, a sì kúrò, ó sì jíǹde ní ìjọ́ kẹta, tá a pè ní ìyìnrere nìyí. So àjíǹde òkú ń bẹ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí Ọlọ́run ti gbé kalẹ̀ fún wa. Ìbéèrè mìíràn ni pé
báwo ni àjíǹde ṣe rí? Àwọn olóyìnbá sọ pé what was resurrection like? Báwo ni àjíǹde yóò ti rí? Tá a bá wo bí Kristi ṣe jíǹde kúrò nínú òkú, òye á yé wa pé òye àjíǹde kúrò nínú òkú bẹ́ẹ̀ náà ni ó ṣe rí fún gbogbo ọkàn àwọn tó gba Jésù Kristi Olúwa wa gbọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Tẹ́ bá lọ wo ìtàn àjíǹde tí Jésù Kristi bó ṣe jíǹde kúrò nínú òkú, tẹ́ bá wòwe Mátíù orí 28, tẹ́ bá wòwe Máàkù, tẹ́ bá kéèsì láti 16 ẹsẹ̀ kẹrin orí 14, tẹ́ bá wòwe Jòhánù àti wòwe Lúùkù, gbogbo wọn ló gbé àlàyé kalẹ̀ bí Kristi bó ti jíǹde kúrò nínú òkú. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni a ó ṣe àwọn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìgbà ìkẹyìn. So a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ pé Jésù Kristi ó jíǹde kúrò nínú òkú. Bí a bá ní ìgbàgbọ́ pé Jésù Kristi jíǹde kúrò nínú òkú, bẹ́ẹ̀ náà làwa náà yóò gba ara tuntun. Ẹ jẹ́ ká padà sínú àlàyé tí Kristi fún ara rẹ̀ ṣe. Tẹ́ bá wo àsọtẹ́lẹ̀ tí Dáníẹ́lì orí 12 ẹsẹ̀ 2 kọ́ wa, ó ń fi Dáníẹ́lì fi ń dá àwọn ènìyàn lójú ní pé àkókò àjíǹde ṣì ń bọ̀ wá. Ọkàn àwọn olóòótọ́ a ó jí wọn dìde sínú ìyè, ọkàn àwọn aláìṣòtítọ́ a ó jí wọn dìde sínú ìparun àti ìtìjú. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìbéèrè ni pé báwo ni ó ṣe ṣẹlẹ̀? Ẹ wo ọ̀rọ̀ tí ìwé Tẹsalóníkà Kini orí 4 tó ṣàlàyé. Ìwé Tẹsalóníkà orí 4 ó ṣàlàyé pé bí Kristi bá padà wá lẹ́lẹ́kejì yóò bá àwọn ènìyàn nínú ayé. Àwọn òkú tó kú nínú Kristi àwọn ni ó kọ́kọ́ jí dìde. Àwọn tó wà láàyè wọn ó gba ara mìíràn tí wọn ó sì wà pẹ̀lú Ọlọ́run títí. Eléyìí gbọ́dọ̀ yé wa. Now, àwọn òkú tó kú nínú ilẹ̀ tó jẹ́ olóòótọ́ tí wọ́n kọ́kọ́ jí dìde tó ń pè ní àjíǹde nìyí. Àwọn tó wà láàyè, ìjẹ́ wọn kù ká tó jí wọn dìde rárá o, wọn ó gba ara mìíràn, they will be transformed. Torí pé ara kò lè jogún ìjọba Ọlọ́run, wọn ó gba ara mìíràn láti bá Ọlọ́run pàdé nínú ògo àti nínú ọlá ńlá rẹ̀. Àlàyé tí ìwé Tẹsalóníkà Kínní tàbá kéèsì láti orí 4, tàbá wò láti ẹsẹ̀ 14 sísàlẹ̀ tó gbé kalẹ̀ nípa àjíǹde òkú. Ohun mìíràn tọ́lọ́run fẹ́ ká tún ṣàlàyé ni pé àwọn wo la ó jí dìde? Àwọn wo la ó jí dìde? Who will be raised? Àwọn wo la á jí dìde kúrò ní òkú? Eléyìí gbọ́dọ̀ yé wa. Àwọn tá ó jí dìde kúrò nínú òkú gẹ́gẹ́ bí àlàyé tí a gbé kalẹ̀ tá a sì rí nínú ọ̀rọ̀ Ọlọ́run, a sọ fún wa pé gbogbo ènìyàn tó ti kú, bóyá wọ́n ṣe rere o, bóyá wọ́n ṣe búburú, gbogbo ènìyàn pátá la ó jí dìde tá ó gba ara mìíràn láti dó níwájú ìtẹ́ ìdájọ́ Kristi. Àtolóòótọ́ àtàláìṣòtítọ́ a ó jí wọn dìde. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ṣùgbọ́n a ó jí àwọn kan dìde tó ṣolóòótọ́ sínú ìyè, a ó sì jí àwọn kan dìde sínú ìdájọ́ àti ìtìjú. Ẹ̀kọ́ ìṣe ń tẹ̀síwájú. A fẹ́ kí ẹ dúró tì wá. A sì fẹ́ béèrè àwọn ìbéèrè èyí tí ó pọ̀ lọ́wọ́ wa pé ara wo la ó gbà tí bí Kristi bá padà wá lẹ́lẹ́kejì láti wá jí ọkàn àwọn olóòótọ́ dìde àtàwọn aláìṣòtítọ́ láti gba ìdájọ́ Ọlọ́run, àti wípé kí ni yóò ṣẹlẹ̀ ní ìgbà àjíǹde. Àwọn ìbéèrè tá ó béèrè inú ẹ̀kọ́ mìíràn tá a tún mú wá fún wa nìyí. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi ẹ̀kọ́ rẹ̀ yé wa, yóò sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ẹ bá fẹ́ láti béèrè ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tí ẹ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. Àdúrà àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé kí àlàáfíà rẹ̀ àti wà láàyè rẹ̀ kó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà wọ́n
tó ti sọnù. Fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.